Wasiu TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán. 32 FM 94.9. ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé. ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú Mr. Ayédùn. ọ̀rọ̀ rèé pẹ̀lú ààrẹ àfìwàsọ̀nà. àwọn èèyàn kan tó jẹ́ wípé ìpéǹpéjọ àtẹ̀yìnjú wọn náà ló fi àṣẹ sí. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé ẹ̀yin èèyàn mi. kábíyèsí rẹ̀ Olódùmarè àwọn ẹ̀dá kan ń bẹ nínú ẹ̀dá tó Olódùmarè ọba dá tó jẹ́ wípé ntí bá ń dà tí wọ́n bá ṣẹ́jú sí i tí wọ́n kàn mọ́jú sí nǹkan náà yóò sì bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Ìdùmarè mọ̀jà kò wọ́n mọ̀jà ṣẹ̀ wọ́n o. nílé ayé ẹ̀yin èèyàn mi ẹ̀sùn mọ́ bí. bẹ́ẹ̀ làwọn kan náà sì wà nínú wọn tó jẹ́ wípé ntí bá ń burú lọ bẹ́ẹ̀dùmarè bá sì fẹ́ lò wọ́n sábà bí tí wọ́n bá sì ṣẹ́jú mọ́ nǹkan náà la yóò sì máa dáa kódà bó bá jẹ́ pé ń dáa náà ni yóò sì tún máa dáa sí i látara pé wọ́n ṣẹ́jú mọ́ nǹkan náà. bí ẹ wá gbọ́. gbogbo àwọn nǹkan wọ̀nyí tó hàn sí àwọn bàbá wa ló mọ bí oríṣiríṣi àwọn ìlànà àtẹ̀lé àti àwọn nǹkan kan tí wọ́n ń pè léèwọ̀. nítorí pé nínú ẹni tí Elédùmarè gbọ́n tó sì fi àwọn nǹkan kọ̀ọ̀kan hàn ń làwọn bàbá wa ńlẹ̀ Yorùbá jẹ́. ọmọdé ilé ẹ̀ka alẹ́ o àtẹ̀mí àti àní ṣàgbákò àtàwọn olójú àtàwọn aláhán ẹni bí nínú wọn àní ṣe déédéé wọn o. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé. ẹ̀yin àgbààgbà mo kí yín ṣàlàáfíà mo tún bá yín lálẹ́ tòní. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. ará iwájú ẹ gbé èrò ẹ̀yìn ẹ gbà á. wọ́n pẹ́ bẹ́yìn iwájú bọ́ba já ẹran pàtì ẹ̀yìn èrìgì ńkọ́ àwọn sì gbà á wọ́n gbà á lẹ́nu rẹ̀. ẹ̀yin èèyàn mi ẹ̀sùn mọ́. mọ́mọ́ tó ti gbé kìnìún jẹ gbé ọ̀hún dọ́jà àgbáyé báyìí ẹ bọ́ síjó ẹ bọ́ síjó. 2FM 949 Ìbàdàn ojúpọ̀ Facebook àti YouTube wa ń bẹ ń ṣíṣí lẹ̀ bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ ojúpọ̀ wa wò ó ní Facebook òun náà wà ń ṣíṣí fẹ̀yìn olólùfẹ́ wa. wọn ò ní Dẹ́kúnlé ṣe ń lọ sí èsì bíi tìjẹ́jọ́. bí ẹ wá gbọ́. Lọ́kì àwòrán tí mò ń wò lọ́wọ́ yìí eléyìí kọ́ là á kọ̀ọ̀kan lo eléyìí kọ́ èkejì ni toró níbi abá adé ń jẹjọ. yóò gangan ni bá ń tẹ̀ ẹ́ sójú ẹ̀ kó ṣe kẹ̀tẹ̀fẹ̀ káráyé ọmọ rí tẹ̀ ẹ́ sójú ẹ̀ dáadáa. ọ̀rọ̀ rèé lètò ọ̀rọ̀ rèé rẹpẹtẹ ní ìkànnì fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 tá a kalẹ̀ kà sí àjàkẹ́rin kókó àzùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn. Lucky Thomas tonti Victor Akínlẹyẹ pẹ̀lú Shawadeen Adékúnlé Ìṣọ̀lá ojú odò wọn pátá
náà lájọ mú ètò talẹ̀ ètò níwá tó fi dùn tí gbọ́ngbọ́n tí ó fi kàn sí. ọpẹ́ olóore àdáàdá tán ẹ̀yìn olóore àṣeṣe tán ọpẹ́ mi tààrà sí ọ̀dọ̀ olódùmarè. àti gbogbo ẹ̀yin aládùútì alátìlẹyìn kan ní ìfẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Mr. Ayédùn pátá mo kí yín o. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé. ẹ ní nìkan ṣayé yín Èdùmàrè ò sì ní ṣàwọn ọmọ tí yín náà lápàtẹ́mọ́ta. bí ẹ wá gbọ́. òkèdìran bá túndé bẹ́ẹ̀ tí yín rí ẹ̀ka alẹ́ o aṣáko àjàṣẹ́ Èdùmàrè ó jẹ́ aṣẹ́gun délẹ̀ lọ́lápọ̀ akínkùnmi ẹ̀yìn ìjẹ́wò ta ló tún wà ń bẹ̀. ọ̀rọ̀ àwọn ẹ̀dá. ọ̀gá wa akíntan adémọ́lá Samuel. ẹ̀yin èèyàn mi ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. ọ̀rọ̀ tiyín ti di ọ̀rọ̀ ẹni tó ní onítẹ̀dé ò ní sùn tí ń pé onítẹ̀dé mọ́ sùn ó òun gan ò ní fojú borun. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé. mọ́mí rírì olúwa ẹ kú àfaradà. ẹ̀sùn mọ́ bí ẹ wá. máfojì Peter gbogbo yín pátá náà là kí. wòlíì mango lápàyà yín mo máa kí ẹ dáadáa brọ́dà mi. nǹkan ṣẹlẹ̀ ń dúníyàn ẹni tó bá kàn nìkan ló lè sọ ẹni bá kàn nìkan ló lè ròyìn. kọ̀mọ̀ sọ́kùnrin lójú ìjà kò sí ọkùnrin lójú ìjà ọ̀rọ̀ tèmi àtọ̀rẹ́ mi àdìsá jọ ń sọ lọ́sàn-án inú pa kò sọ́kùnrin lójú ìjà ẹni ìjà ò bá ẹni pera rẹ̀ lọ́kùnrin. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. àní gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sẹ́mi àti yín tó fi wá mọ́ tẹ́ni tí tá à ń fojú wò wípé ìdá kan nù mẹ́wàá ntọ́lọ́ tẹ́dùmàrè gbé sí wọn làákàyè kò sí lágbárí rẹ tó fi wá mọ́ pé ẹ̀yin náà ṣe àṣebà bá ti tọ̀ báyìí bá ti rìn báyìí ẹni ìjà ò bá ní ìpínlẹ̀ lọ́kùnrin. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. ṣé ẹ gbàgbé lórí ètò ọ̀rọ̀ rẹ̀ ń jẹjọ́ ọ̀rọ̀ Wasiu Odùwọlé tọ́ba láyé Nureni Odùwáyé tó gbójú òsì lọ́wọ́ rẹ̀. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. ṣé ẹ mọ̀ pé mo kàn ṣe ní àmúyán lórí ètò ńjẹjọ ni mo kàn yan torí kò sákòókò mo kàn yan ńjẹjọ. kí ló bí Wasiu Odùwọlé àti ọbaládé Nureni Odùwáyé kí ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì gangan. ṣé lóòótọ́ ni wípé Wasiu Odùwọlé ń bá olórí kábíyèsí ń bá wọn jó nípa. mímú Èdùmàrè mo bẹ̀ ọ́ ní o àtẹ̀yìn gbogbo olólùfẹ́ mi àti gbogbo ẹni tí ń gbọ́ mi lákòókò yìí gbogbo ọjọ́ tá a jáde ńlẹ́ lérògbà wípé tá a jẹ là ń wá lọ tá a fi wá ṣe gẹ̀rẹ́ tá a ṣe kò ń gẹ́ ẹ tí ó jẹ wá tá a ṣe kò ń gẹ́ aburú tá a fi jáde lódìdí tá a nílè wọlé pé Èdùmàrè dákun mọ́jọ́ kàn mí mọ́jọ́ kàn yín mọ́jọ́ kàn gbogbo alápapọ̀ o ṣèbí tí Wasiu Odùwọlé ó jẹ Odùwọlé ǹjẹ́ ọ̀jẹ̀ ìlọ́ba bóde ńlẹ̀ lọ́jọ́ búkú oṣù gbomimu tá a wí yìí lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí náà ni ẹni ò tí ì jìnnà kì í pẹ́ àti ọjọ́ yìí ni Wasiu ó fi ojú òsì rẹ̀ ìní ò fi ríran kàn-ín kẹ́dùmàrè dákun kọjá àwọn dókítà òun kí wọ́n ríṣẹ́ sí lára rẹ̀ kó tó padà fojú ìrìnà àmọ́ lọ́lọ́bà àti ń sọ̀rọ̀ yìí Wasiu Odùwọlé kò lè fojú òsì rẹ̀ kò lè fi ríran o kí ló ṣẹlẹ̀ tá ń gbojú lọ́wọ́ Wasiu eré gẹ́lẹ́ wo ni Wasiu náà ṣe dọ́dọ̀ olórí ọba tí fi ń bó olórí ọba jó sọ bá wọn jó lóòótọ́ àbí Wasiu àfẹ́ sọra rẹ̀ di sàró ni sàró àbẹ́ẹ̀ tí ìwà ní kúlápó ṣé sọ́sọ́ra rẹ̀ di sàró ni sọ lórí ọba náà sọra rẹ̀ dárọ́ lákẹ́ ni ẹ̀já rojú ọjà ẹ̀ka lọ kábọ̀ ìyẹn tán lọ́rọ̀ tíá tàbá sì dé látòjú ọjà àmọ́ tẹ̀ wájú Wasiu Odùwọlé ọ̀bàlàyé Nureni Odùwáyé kí ló ṣẹlẹ̀ láàrin wọn tó fi di pa à ń gbójú òsì lọ́wọ́ ẹni ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ̀kú kalẹ̀.
ọ̀rọ̀ àwọn. gábà yìí lára máa ń yá wọn. Ìdùmarè mọ̀jà sọnù ká tó sọnù mọ̀jà ṣàgbákò aburú o gbogbo àbá ń jáde ńlé ká mọ̀ kó nà í sí o. àǹtí mi dáadáa Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà Ọlásùnbọ̀ ṣàlàáfíà lẹ́wà mórí yín bẹ̀rẹ̀ dúore o. kí ló ṣẹlẹ̀ ni pé arábìnrin kan tí wọ́n ń pè ní Ìyálájé ìlọ́mọ̀ pàtẹ ọjọ́ ìbí ó sì ní òun fẹ́ lo ilé ìtura More Blessing tí ń bẹ ní Ikenne ìlú Ikenne lọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní ìjọba àbílẹ̀ Ṣàgámù ìpínlẹ̀ Ògùn. kábíyèsí Olódùmarè Nureni odù wáyé ní àpò kọ ọba aládé yìí o àwòrán ẹ̀ náà lẹ̀ ń wò nínú aṣọ funfun tó bẹ́yìn kẹ́ ọlágbára o ìmí ẹ̀rán di èèyàn ọ̀gá jù. ìbí ọ̀sẹ̀ yìí tá a ṣe ọ̀sẹ̀ tá a ń lò lọ́yìí tí tẹnubodò lọ́yìí náà la gbọ́ pé ọba aládé kan lù Èkó ó kó kùkù bojòyè rẹ̀ olórí nfin ọba aládé. ó ti dáa bá a bá ti ń gbé bó ti tọ́ tá a bá ti ń gbé tì tá a fi ṣe tá a ń fẹ́ láwùjọ tá a náwó mú bó bá ti gbà bó bá ti rí arí náà ni wọ́n máa tẹ̀lé. ẹni tó ní òǹtẹ́ẹ̀lì ìyún More Blessing tí ń bẹ ń Ikenne tí wàhálà ti ṣẹlẹ̀ gan-an tí Ìyálájé tó ti pé bẹ́ẹ̀ lòun ó ti ṣàyè ọjọ́ bí òun ìbí lọ́rọ́ṣẹ́ sí Wasiu ìyún Yakubu Ọmọbọ́láńlé tó ní òtẹ́ẹ̀lì ìlọ́rọ́ṣẹ́ sí Wasiu ó dúwọ́lé pé dákun mọ̀mọ́ pọ́ ọmọ ń ṣe àsun ọmọ ń ṣe gbogbo àwọn bábíkì kankan àní patí kan wọ́n bùkù òtẹ́ẹ̀lì wa fún patí kọ̀bí òye Wasiu ó sì bá wa ṣe pẹpẹ súùpù fẹ́ àwọn ọlọ́lá mẹ́ńlá ìyẹn àwọn àlejò pàtàkì ó ṣe ẹja tèèyàn mẹ́ńlá. Wasiu ní kò burú ẹ ṣeun ẹ̀gbọ́n mi torí bí ẹ̀gbọ́n náà lẹni tó ní òtẹ́ẹ̀lì jẹ́ sí i ẹ ṣe mo dúpẹ́ o tẹ̀tí ẹ̀ fáwa náà ló ń jẹjẹ ọba ọgbòwó ó sì gbọ́jà lọ ọ̀rẹ́ ẹja ó tún ra gbogbo àwọn nǹkan tí yóò fi ṣe súùpù. ṣe é sì mọ̀ pé ntí ọba ṣe ni kò ní mọ́ṣáláì ṣe kò sì ní gbẹ́ ntí ó sọ sí yẹn nú tẹ̀yìn tí nǹkan òfin ní ṣẹlẹ̀ àsìkò gbà náà yèèyàn ra ni. ngbà Wasiu tọ́ra gbogbo ntí è ṣe ẹja tí wọ́n bẹ̀ẹ́ pé kí è ṣe súùpù fáwọn àlejò ìbí ó ti ń dáná lọ ló wá kíyèsí pé àwọn èròjà tí mo rà lọ́jà yìí kọ̀mọ̀ tó nǹkan tó lè parí súùpù yìí wá wò pé Ikenne tá a wà yìí sí ọjà ó jìnnà ó jìnnà ìlè padà lọ́jà mọ́ ìmọ̀lẹ́jẹ̀ náà ní ibi wàhálà tí wọlé bọ̀ díẹ̀díẹ̀ fún Wasiu odùwọlé nù o tí ẹ̀gbọ́n rẹ̀ Yakubu Ọmọbọ́láńlé tó ní More Blessing Hotel tó ránṣẹ́ pé kọ́ wá ṣe súùpù fáwọn àlejò pàtàkì. ọ̀dáná tán ló bá bọ́ sí báà pé èmi náà jókòó kí n máa wòye bí nǹkan ti ń lọ báà lọ́wọ́ àti wọ́n ti wá pè é ipe ẹni tó ní òǹtẹ́ẹ̀lì tó jẹ́ bí ẹ̀gbọ́n sì ń pè é yìí ò bá sọ fún un pé kí ló dé kí ni dáadáa mo fún ọ lówó àbí mo fún ọ lówó ni tọ́ wá lọ ẹja tó o sè iná ni àwọn àlejò ní ń kọ̀ǹpléǹ lé lórí yìí wọ́n ní ọ̀dà tó èròjà ọ̀dún tó kò sí dáadáa tó lẹ́nu ẹ̀ sáàmù gbẹ̀yìn tẹ̀ ẹ́ máa ń ṣe fàájì ẹ ti mọ bó ṣe gbọ́dọ̀ rí lẹ́nu bó ṣe gbọ́dọ̀ tún bó ṣe gbọ́dọ̀ ta kí ni yóò wà spicy now àwọn àlejò bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu tí Wasiu sè ni Wasiu bá bẹ Ìyálájé àti ọkọ rẹ̀ sẹ̀mọ̀ pé àwọn wọn ní patí àwọn náà wọ́n sì mọ bínú àwọn ni wọ́n fẹ́ fáwọn àlejò wọn Wasiu pé òun tó bẹ
obìnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyálájẹ́ tóun tiẹ̀ mọ̀ pé olórí ọba Nureni Odùwáyé ni. wọ́n kúrò lórí ìyún Wàsíù bẹ̀bẹ̀ tán ọ̀padà àbá àti ti ń wòye bí nǹkan ti ń lọ ní patí. gbogbo ẹ̀yin ọ̀dọ́ òwòyí tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ ayín di hype ọ̀sán gan. ibi hype lógún gbà wọlé fún Wàsíù Odùwọlé o. nílé ìtura more blessing Ikenne ní òpópónà Ṣàgámù Ikenne ìjọba àbílẹ̀ Ṣàgámù nípínlẹ̀ Ògùn. kò pẹ́ sígbà tí wọ́n yanjú ọ̀rọ̀ ẹja tó ṣe é odùn ẹyin kọ̀ láta tó kò ní kinní kan tó. Nureni Odùwáyé tí wọ́n pè ní ọba aláyé yìí ìlọ́wọlé yẹn ni pé olórí ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyálájẹ́ tí ń ṣọjọ́ bí. ṣùgbọ́n ńgbà tí yóò fi di bí aago 10:15 kù ṣẹ́jú díẹ̀ olórí ń jó sí onírúurú orin ìgbàlódé orin tàkasúfèé òun àti ìyálájẹ́ ọlọ́jọ́ bí. ni Wàsíù bá wò pé àwọn ìyá ìgò ò fẹ́ gbà mọ́ o olórí tí ó yẹ kọ́ mọ́ jójó à ń fa etí aṣọ àti ìyálájẹ́ pẹ̀lú ọjọ́ orí yìí lẹ́yìn kan ń fàìbù hip hop ẹ̀ tó wá jó lásán ẹ̀ tó ń kọ láìsí ẹ̀ tó ń tẹ̀lé lyrics bí tẹ́ ń lọ. àṣé bẹ́ẹ̀ bá ti jọba àwọn nǹkan kan wà tí ó ti jẹ mọ́ba tó jẹ́ pé ó gbúdọ̀ gbé lẹ̀. àṣé àrọ̀ba Nureni Odùwáyé àṣé ara bàbá máa gbóná. bí ìgbà téèyàn ń wó mi tí ètè bá ní. wọ́n ní kábíyèsí bá ọba dìde fìrí lẹ́ẹ̀kan náà lọ́ba bínú bọ́ta kó n pàtí lọ́ba lọ di mọ́tò ìyálájẹ́ tí ń ṣe pàtí tó pàlejò tòun tí ọkọ rẹ̀ wọ́n bá sáré bọ́ta jẹ̀nà pé kábíyèsí kí ló ṣẹlẹ̀ tí ò sí kí ló dé ta ló dánú bí yín wọ́n lọ́dọ̀ kábíyèsí ní ta ni bọ́ọ̀ yẹn bọ́ọ̀ tó ń bá olórí ijó yẹn ta ni bọ́ọ̀ yẹn. wọ́n bá wá ọkọ ìyálájẹ́ wọ́n bá padà wánú ibi wọn ti ń ṣe pàtí pé dákun Wàsíù dákun jọ̀ọ́ wà lọ́bẹ̀ kábíyèsí o kábíyèsí ti wọ́n ń bínú gidi gan ni wà lọ́ọ́ rí bẹ kábíyèsí ọba sáré bọ́ta kábíyèsí ẹ̀ dákun wọ́n ní bẹ́ẹ̀ Wàsíù ṣe yọ lọ́ọ̀kan lórí ń bí kábíyèsí pé kí lára ọmọkùnrin yìí ṣe kábíyèsí bá dáhùn pé ń gbọ́ ta ni ó ní ẹ̀gbọ́n mi ló ní òtẹ́ẹ̀lì rẹ̀ ló fi wá ń bá olórí ìjó ni wọ́n ń bá olórí ìjó ibi Wàsíù níbi òun ti ń gbìyànjú àti ṣàlàyé pé kábíyèsí ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ n ò bó lórí ìjó mo kàn ń yìn wọ́n láwo sẹ́mọ̀ àwọn ibi olórí ló ń jó bá àwọn gbogbo àwọn bẹ́ẹ̀ ni ọ̀ràn bá tó fẹ́ sunkún tẹ̀ ẹ́ máa ṣe ẹ̀yin ọmọ òde ìwòyí ìlú kó bá Wàsíù o. ó ní òun kàn appreciate bí ẹ ti ń jó ní Chelsea tó ń kọrin mo kàn fìdùnnú hàn sí wọn lásán ni. ibi Wàsíù ti ń bẹ̀bẹ̀ ẹ̀pọ̀ baládé ní bá sọ̀rọ̀ kò lè dó lórí òró ibi ó ti fẹ́ dọ̀bálẹ̀ kó tún bẹ kábíyèsí dáadáa kọ̀míkọ̀sù tí Nureni Odùwáyé wọ̀ ló bá di kòsà ojú òsì Wàsíù ló kó pàbó ọ̀tẹ̀ lójú òsì ojú ọ̀hún náà lẹ́ ń wò ní ojúpọ̀ Facebook àti YouTube wa ilẹ̀ ń wò wọn o wọ́n sáré gbé lọ ilé ìwòsàn kan tòsí kàbàkàbà kó tó di pé wọ́n padà wá tansukua ẹ̀ lọ sí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ti Ọlábísí Ọ̀nàbànjọ yunifásitì ibẹ̀ ni wọ́n ṣàtìlẹ̀ gbogbo ń tẹ̀ ń rí lójú Wàsíù mọ́ ojú òsì rẹ̀ ó lóun ò lè fi rína báyìí o àfi lọ́wọ́ Èdùmàrè nìkan wọ́n ti gbójú lọ́wọ́ rẹ̀ o. Wàsíù ń béèrè fún ìdájọ́ òdodo ìyẹn ò ní jẹjọ́ tá a béèrè ọ̀rọ̀ rẹ̀
ìyá rẹ̀ ṣákìrá òun náà ti gbọ́rọ̀ òun dọ́dọ̀ area command ní Ṣàgámù area command sì ní kó fọkàn balẹ̀ àwọn ń ṣiṣẹ́ ìṣèwádìí lọ́wọ́ tó sì ń sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ sọ wípé torí ọba ni ẹ wàá ṣe bó ṣe wù yín kódà Wàsíù ní ẹ̀ẹ̀kan ni kábíyèsí wá wò òun àwọn èèyàn sì ń sọ pé kábíyèsí ò tiẹ̀ rí bí ìgbà pò ń ṣe nǹkan tí ò dáa rárá area command ní ẹ àwọn ti pe ọba ṣùgbọ́n jọ́tà àwọn pè ó lòun lálejò òun ò lè wá sí police station àwọn tó ń dá ọjọ́ míì ọjọ́ Wednesday ọjọ́rú lọ́sẹ̀ tó lọ pé ṣùgbọ́n àwọn ò rí ẹni tí wọ́n gbá ń pa lójú sẹ́yìn tí ń bẹ lé ìwòsàn lọ́rọ̀ kan ọ̀rọ̀ ti bẹ́yìn yọ. ọ̀rọ̀ rèé pẹ̀lú ààrẹ àfìwàṣọnà. ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé. ọ̀rọ̀ rẹ̀ ń tẹ̀ wájú pẹ̀lú ààrẹ àfìwàṣọnà. ẹjẹ́ àtẹ̀wájú ká lè fẹnu ọ̀rọ̀ jóná nípa ọ̀rọ̀ Wasiu Odùwọlé tí wọ́n pè pé wá báwọn ṣe pẹpẹ súùpù lóun tẹ́ẹ̀lì mọ́ blessing kẹ̀nẹ́ ìjọba ìbílẹ̀ Ṣàgámù tí inú bíbí tí o mọ̀ polówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ tó gbé ọ̀bàláyé Nureni Odùwáyé tó gbé wọ̀ tó sì gbójú òsì lọ́wọ́ Wasiu. bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe tẹ́ wa létí ibi tó dé níjẹ̀jọ́ tó lù ú tàdé ìnìmọ̀múdé ká tó rojú ọjà lẹ́ẹ̀kan. àmọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí wípé ọ̀rọ̀ yìí ò ní di tí wọ́n wàá pa á mọ́lẹ̀ akíyìn o àkí SP Abímbọ́lá tó ń jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ la kéra kọ́mándì lápá àtibẹ̀ ní ìpínlẹ̀ Ògùn àkí wọn púpọ̀ wọn kù ṣẹ́. ǹjẹ́jẹ́ mọ̀ wípé ìjẹ́jọ́ tí í ṣe ọjọ́ keje oṣù kẹwàá ọdún tá a wà yìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti taari Nureni Odùwáyé tó sọ ojú Wasiu di bọ́ọ̀lù tó kópa bò ó wọ́n ti taari rẹ̀ nílé ẹjọ́ o wọ́n gbé lọ ilé ẹjọ́ májísírèètì kan tí ń bẹ ní Ṣàgámù nípínlẹ̀ Ògùn ẹ̀sùn méjì wọ́n sì fi kàn án ẹ̀sùn wípé ó kó ìnira bá Wasiu torí Wasiu pé òun ò lè fojú òun ò lè fi rí náà ó ti gbójú òsì òun lọ́wọ́ òun bẹ́ẹ̀ sì ni ó sì tún domi àlàáfíà ìlú rú abẹ́ gbọ́ ó mà ṣe o ẹ̀wẹ̀ ni tí wọ́n fẹ́ lọ́mọ sábà tó ti sá kúrò ńlé kí wọ́n tó débẹ̀ ẹ̀wẹ̀ ni táwọn aráàlú ó lọ́mọ kọ́rọ̀ lú bá tí wọ́n á fẹ̀sùn wípé ó da omi àlàáfíà ìlú rú tán fi kàn breach of peace public peace ó mà ṣe o. ẹ̀yin kọ́ yìí wọ́n tà ti gbèrè ilé ẹjọ́ ó sì ti ń káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú ilé ẹjọ́ májísírèètì ó ga o ó lágbára. nígbà tí agbèfọ́ba tó rojọ́ tádájọ́ sì tẹ́tí gbọ́ gbogbo tí wọ́n pé Nureni Odùwáyé tó ṣe fún Wasiu Odùwọlé ìnába ní èyí tó ṣe yìí o ó tako abala òfin ti ìwà ọ̀daràn lọ́wọ́ orí adé ìyún abala òjìlélọ́ọ̀ọ́dúnrún ó dín márùn-ún section 335 of criminal code ìyẹn ti ìpínlẹ̀ Ògùn tọdún 2006. nítorí ìdí èyí ẹjọ́ májísírèètì ní òun sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 19
oṣù tá a wà yìí lọ́dún yìí náà fún gbogbo ẹjọ́ ọ̀hún sọ̀wọ́ wájú. Lucky ọ̀bàlàyé adájọ́. Wá wo TV àrà Olódùmarè tẹ́ ẹ lè wò tán.